pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ní ká ṣe fàgbà bàpẹ́ láyé owó ti ṣe sí bàbá kú ìyá gbéra nílẹ̀ ó dókè ọ̀run mo wádà lárí kiri ò láyé mo dání tí ìwọ igbó náà kò ní bàbá mọ́ kò ní yéèyé mọ́ gbogbo wọn kú lọ sọ́run ọ̀rọ̀rùn paradíṣe o. Christopher Akíntọ́lá Ògúngbè ó kù ọjọ́ méje kó kú ó ní àkọ́bí mo ní sáà ó ní nìṣó ní yàrá mo lè dé yàrá ó dì mí lóòṣà ó fún mi lágbára torí bàbá mi bẹ ṣé wọ́n yẹ mẹ́ta lọ́kan ni wúkúwúkú ni o ó ṣe ìgbàgbọ́ ó ṣe màlẹ́ ó náà ṣe ríwo yà bàbá dẹ̀ bá mi sọ̀rọ̀ kan o ọ̀rọ̀ náà kì í ṣe kan ó tó mẹ́ta sí mẹ́rin ara ọ̀rọ̀ tó sọ ní pé tóun bá ti kú báyìí mọ́tò tó wù ọ́ lórí láyé òun máa lò tóun bá kú. ṣé wàá ní bàbá mi tẹ́ ń wo yẹn òun ló ní ọmọọṣẹ́ tó pọ̀ jù ní Nàìjíríà yìí nínú iṣẹ́ orí ìtàgé àti iṣẹ́ amóhùnmáwòrán wọ́n gbọ́ pé ojú oyin ò ríran tàǹfẹ́ lẹ̀ ń wò tàǹfẹ́. iṣẹ́ tíátà sẹ́yìn ń wò yẹn àwọn Abẹ́òkúta náà wọ́n fẹ́ràn mi wọ́n fẹ́ràn bàbá mi ṣùgbọ́n gbogbo iṣẹ́ tí mò ń ṣe fún wọn wọ́n mọ rírì ẹ̀ wọn ò san rírì ẹ̀ ìtorí ẹ̀ ló jẹ́ kí n tẹ́ fi bìrì gbé ìrókò làdó olúwéré kí n gbé jáde ní àkọ́kọ́ ṣẹ́ igi ni lẹ́yìn ìgbà tí bàbá mi kú. bí ọpẹ́ láyé àgbà lè kàn níyàwó o orí ìyá mi gbé mi gòkè àgbà o ó di jẹ̀lẹ́ńkẹ́. tíátà tẹ bá fẹ́ define ẹ̀ pẹ̀lú ìrírí tẹ ti ní díẹ̀ báwo lẹ ṣe lè define ọ̀rọ̀ náà tíátà. ẹ ṣe tíátà dìkà láàrin ìka ni wá àwọn máa ń rìn láti ìlú kan sí ìlú kan àti ìlú kan sí ìlú kejì máa ṣe travel láti ìlú Èkó tá a máa fi dé Katsina Mọ́dà Maiduguri Gusau tá a máa fi dé ilẹ̀ Haúsá àwọn tó wà ń gbà yẹn taratara la fi ń ṣe tẹ̀mítẹ̀mí la fi ń ṣe torí kò sí ìlú tá a bá dé báyìí òkìkí máa kàn pé lálẹ́ ní Ògúngbè lálẹ́ ní Ògúngbè lálẹ́ ní Ògúngbè tí jímàlú bá dé lu bẹ́ẹ̀ bá pé jímàlú jímàlú ó lóun ò jímàlú òun ṣe tíátà fún yín ni ìgbà àtìkò wà tí bàbá mi ṣe tíátà yẹn ó bọ́ sí tó gbé lọ sí Èkìtì Ondo State gbogbo bẹ̀rẹ̀ lọ sí Kwara ó bọ́ sígbà tó ń ṣe ogun wẹ́ẹ̀tì ẹ̀ bí wọ́n bá mi máa forí la ikú á forí la gbogbo ẹ̀ wọ́n ṣe ń jólé lọ́tù tó ń jólé lọ́sì tó ń para wọn bàbá mi máa dé ibi tó ti máa ṣiṣẹ́ ẹ̀ tiẹ̀ bàbá agbára wo lẹ́ńdọ̀ yìí ó ní kò sí lásìkò bá tó à sọ fún ẹ nígbà tásìkò tó báyìí òkùnjọ́ méje kí bàbá mi kú. Christopher Akíntọ́lá Ògúngbè bàbá mi pè mí wọnú ìyẹ̀wù ó ní àkọ́bí mo ní sáà ó ní nìṣó ní yàrá mo dé ní yàrá ó dì mí lóòṣà wọ́n dín in ló ṣá. ó dì mí lágbára ó fún mi lágbára torí bàbá mi bẹ ṣé wọ́n yẹ mẹ́ta lọ́kan ni wúkúwúkú ni o ó ṣe ìgbàgbọ́ ó ṣe màlẹ́ ó dẹ̀ ṣe ríwo yà ó dẹ̀ lọ sí Mẹ́kà ó lọ ó bọ̀ bàbá mi wá sọ pé ní gbogbo ohun tóun ṣe fún ẹ yìí o ó máa gbára dì ní o kí wọn náà lè gba agbára yẹn mo ní mo ti gbọ́ bàbá ìgbà tó máa di pé mo fẹ́ lọ sí Àbújá mo ní mo lọ sí airport mo gbọ́dọ̀ bá plane tó fẹ́ take off ní ọ̀sán yìí pé dé Àbújá yẹn sẹ́ bàbá mi sọ pé òun ò jiyàn ó ní ṣùgbọ́n wàá lọ wàá bọ̀ lára àtàlàfíà ìjọ kẹfà tí bàbá mi mọ̀ pé mo ti lọ ní bàbá mi ṣe kí ni tó papòdà mo wá gbéra mo wá ń padà bọ̀ wá sí Abẹ́òkúta mo dé Lọ́kọ́jà mo dé mo ṣe ra ẹja gbígbẹ mo rà àlùbọ́sà kankan tí mo kọ́ wá fún bàbá mi láwọn pẹ̀ mí lórí fọ́nrán lórí fóònù pé bàbá ṣe kí ni bàbá ti papòdà mo ní wáò bàbá dẹ̀ bá mi sọ̀rọ̀ kan o ọ̀rọ̀ náà kì í ṣe kan ó tó mẹ́ta sí mẹ́rin ara ọ̀rọ̀ tó sọ ní pé tóun bá ti kú báyìí mọ́tò tó wù ọ́ lórí láyé òun máa lò tóun bá kú. báwo nìyẹn ṣe fẹ́ ṣẹlẹ̀. ó ṣẹlẹ̀ o kí ni mọ́tò tó yọ̀ láyé ambulance ni Ọ̀túnba bàbá wa Ọ̀túnba Gbénga Daniel lọ gbé ambulance yẹn kalẹ̀ ọtún fún wa ní cultural center lọ́fẹ̀ẹ́ lófò àtúndò ọtún fún wa ní MKO stadium lọ́fẹ̀ẹ́ lófò Ọ̀túnba Gbénga Daniel ló ṣe gbogbo yẹn o àtúndò nígbà bàbá wa náà wá kú mo ti lọ bá Amosu Ìbíkúnlé Amosu òun náà ti ṣe kí ni ó ti gbé owó sílẹ̀ fún wa 2 million ní mo gbàgbà yẹn tí mo fi ṣe òkú bàbá mi ó tún wá sọ pé ní
tóun bá ti kú báyìí pé ní òkúnú sáré ara aṣọ tó bá fi ṣòkú táṣọ àǹkárá tán bá mú àbẹ̀wò. àǹkárá náà ni o. òkúnú sáré tí wọ́n ra aṣọ òkú bàbá yín. wọ́n ra o. òkú bàbá òkú bàbá. àwọn òtí ẹ̀mọ́ ètèrò ìtì ń ya wá. ẹlẹ́kẹ̀ẹ́ta tí bàbá mi sọ ni pé gbogbo ẹnikẹ́ni tó bá ti dáwọ́ sí òkú tòun fẹ́ẹ́fẹ́ òun bí ní àrídájú pé ní àtàjèrè ń tọ́jà pé wọ́n máa rí owó ni wọ́n rí owó. onímọ́tò gan ó gbé bàbá mi tó bá ń gbọ́ nísìn kan máa dá mi lóhùn nísìn wọ́n ti pé jẹ́ táwọn ti ń ṣiṣẹ́ ní Abẹ́òkúta yìí o òkú bàbá yìí ó yàtọ̀ àwọn pa owó gbogbo ibi tó bá ti wọlé l'Abẹ́òkúta báyìí bó ṣe ń lọ nìyẹn. àwọn tó ń ṣe ọtí kéré wa gbogbo wọn ló dáwọ́ sí ọ̀rọ̀ yìí Ọlọ́run kó máa ràn wọ́n lọ́wọ́. ṣé wá ní bàbá mi tẹ́ ń wò yẹn òun ló ní ọmọọṣẹ́ tó pọ̀ jù ní Nàìjíríà yìí nínú iṣẹ́ orí ìtàgé àti iṣẹ́ amóhùnmáwòrán. bàbá mi sọ̀rọ̀ gidi ó sọ̀rọ̀ fún mi ṣùgbọ́n mi ò wá kàkún gbà yẹn àìkàkún mi ló jẹ́ kí ojú ọ̀tá mi kó fọ́ nígbà tí wọ́n máa sin bàbá mi mo kàn ń wò tá à ń fẹ́ ni mo wọ́n pọ̀ sí ẹ̀ka ń fẹ́ odidi ọdún bíi 10 ni mi ò fi ríran tí mo wá ríran lọ́jọ́ tẹ̀ní ọ̀pẹ́ ní fọ́lọ́hún ọ̀pẹ́ ọlọ́pẹ́ wọ́n gbọ́ pé ojú yìí ò ríran tá à ń fẹ́ lẹ̀ ń wò tá à ń fẹ́. iṣẹ́ tíátà sẹ́yìn ń wò yẹn àwọn Abẹ́òkúta náà wọ́n fẹ́ràn mi wọ́n fẹ́ràn bàbá mi ṣùgbọ́n gbogbo iṣẹ́ tí mò ń ṣe fún wọn wọ́n mọ rírì ẹ̀ wọn ò san rírì ẹ̀. ọmọ bàbá wa ní bàbá yìí ẹ jẹ́ ká kì í dórí mọ́lẹ̀ ọdún wọ́n ṣe ń lò mí nìyẹn. owó tó bá tọ́ sí mi kọ́ ló ń sọ fún mi ẹni tí mo kọ́ lè kọ́kọ́ dárí pẹ̀ fúnṣẹ́ tí ò lò mí nínú gbogbo ara igwe kò sí ẹni eléré tí ò lò mí. ìtorí ẹ̀ ló jẹ́ kí n fẹ́ fi bìrì gbé Ìrókò Làdó Olúwéré kí n gbé jáde ní àkọ́kọ́ ṣẹ́ igi mi lẹ́yìn ìgbà tí bàbá mi kú. Ìrókò Làdó Olúwéré yẹn ẹ̀bọ̀dà tí ń gbénú Ìrókò tó ń dún màhórú àwọn onítíátà tó ń ṣiṣẹ́ tẹ́yìn ń wò tẹ́ mọ̀ gẹ́gẹ́ bí ìràwọ̀ òṣèré àwọn kọ́ ló fẹ́ ṣeré fún mi. ìgbà àwọn kámẹ́rámánù dàrẹ́kítọ̀ pòdúsà àwọn continuity makeup artist gbogbo wọn àwọn setman àwọn ló fẹ́ ṣiṣẹ́ tẹ́ máa wò pé àti àwọn tó ń gbéṣẹ́ jáde fẹ́ fi ń mọ òkìkí wọn rè. àwọn òṣèré táyé ti mọ̀ yẹn ẹ máa rí wọn kódà bẹ́ẹ̀ fẹ́ rí gbogbo wọn pátápátá láyé yìí ní Ògùn state yìí ní Nàìjíríà ni ẹ máa rí wọn ṣùgbọ́n àwọn kan ló fẹ́ ṣiṣẹ́. Ṣẹ́gun Ògúngbè ọmọ bàbá mi ni ọmọ ló jẹ́ fún mi oye Ọlọ́run ló wà tó fi fà tó fi ní ìfàsẹ́yìn pẹ̀lú mi ṣùgbọ́n rírò ní tènìyàn ṣíṣe tí Ọlọ́run ọba tó ń ṣe ọbẹ̀ fáwa kò tí kò ní dìsáfù ọláyẹn làwa ń jẹ ṣùgbọ́n ó ti wá gbàgbé ìpìlẹ̀ pé ibi gíga ni mo fẹ́ Ọlọ́run ọba ẹlẹ́dàá. orin Ṣẹ́gun Ògúngbè náà ni. onúkọ gíga là ń bọjọ tètè gbé mi débi gíga ẹ bá wá débi gíga ẹ má gbàgbé ìpìlẹ̀. ó gbàgbé mi ni ó lè pè mí lórí fóònù pé báwo ni mo ṣe wà báwo lára mi ṣe ń lé sí. bàbá ẹ̀ gangan mo ti gbọ́dọ̀ bàbá ẹ̀ rí nígbà tí mo wà kékeré. àkíyèsí gan bàbá dáadáa ni o nígbà tó wà láyé o ìgbọ́n tó wáyé pé bí bàbá ẹ̀ ṣe ń ṣe fún mi ni àwọn ọmọ ṣe ń ṣe fún mi ni kò yẹ kẹ́ bá mi dípò tí mo wà yìí. bí Ṣẹ́gun Ògúngbè bá ra mọ́tò tó máa gbé sí mi nídìí ó tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ. ẹ̀yin náà ń lo mọ́tò ńláńlá ẹ̀ lo mọ́tò dẹ̀kùdẹ̀kù ẹ̀ gbé mọ́tò sáwà náà nídìí èmi ò ní tọrọ jẹ lágbára Ọlọ́run. beneficiary ni mo wà after bàbá àánú rẹ̀ mo ń béèrè fún o bàbá àánú rẹ̀ mo ń béèrè àwíjàre kọ́ bàbá àánú rẹ̀ mo ń béèrè fún o. bí mi ṣe wà yìí nísìnyí àkàndá Ọlọ́run ni mí gbogbo iṣẹ́ tèmi ń ṣe Ọlọ́run ló ń fún mi ṣe kì í ṣe èmi ni mò ń ṣe lọ́kàn ara mi kì í ṣe èmi ni mò ń gbé jáde ṣùgbọ́n tó bá ti lágo 12 lóru báyìí ẹ gbàgbé pé ẹ mọ èyí tó ń jẹ́ Oyè Bọ́lá Ògúngbè ẹ bá délé nìkan tó bá sílẹ̀kùn fún yín ẹ lè bá mi sọ̀rọ̀. ó lásìkò tèmi sì tó bìnrin mo ṣáà bímọ. ẹni ẹ fẹ́ ṣe sinimá kan kílẹ̀ pàkórí ẹ̀ náà. Ìrókò Làdó Olúwéré ẹ̀bọ̀dà tí ń gbé ní Ìrókò tó ń dún màhóró. Ìrókò Làdó Olúwéré ẹ̀bọ̀dà inú Ìrókò adé awẹ́bọ̀ Ìrókò dẹ̀dẹ̀dẹ̀ di aró. ọmọ mi tó wà ní iṣẹ́ sinimá
Tọ́pẹ́ Ògúngbè Àjàyí orúkọ Ògúngbè ló náà fi ṣiṣẹ́ tiẹ̀ ó ti ṣe fíìmù ó ti ṣe sinimá méjì sẹ́yìn. Mo tún ní àbúrò tó jẹ́ Túnráyọ̀ Ògúngbè òun náà ti ṣe fíìmù. Mo tún ní àbúrò tó jẹ́ Ṣẹ́gun Ògúngbè òun náà ń ṣe fíìmù ó tún ń direct fíìmù. Báwo nìyá ṣe fẹ́ jẹ mí? Ẹ má jẹ́ kí ìyá yìí jẹ mí gbé Elédùmarè ló ṣẹ̀dá mi o kí ìyá máa jẹ mí gbé. Orin tèmi ń kọ tá bá ń sọ̀rọ̀ tí bàbá mi wà láyé tó bá ń sọ̀rọ̀ báyìí orin ló fi ń sọ̀rọ̀ tó bá ń kọrin orin náà ló máa fi kọ́. Kí wàá ló dé ọmọ òrèjọ́ bàbá ká máa bínú ọmọ àròlé ìjọ bàbá pọ̀ jù òrèjọ́ bàbá ká máa bínú ọmọ. Gbogbo ẹ̀yin lẹ́yìn ijó àánú káàkiri àgbáyé tẹ̀ ń wo ètò yìí a ti ṣe part 1 fún bàbá ọ̀pọ̀ ti wò káàkiri àgbáyé. Kódà lórí ètò tá a ṣe fún ọ lọ́sẹ̀ tó kọjá wọ́n lọ́rẹ̀ẹ́ àwọn kan táwọn jọ lọ school kílẹ̀ sọ pé ó ṣẹlẹ̀. Ó béèrè àkáàtì nọ́mbà mi ó ní òun máa fi owó ránṣẹ́ sí mi pé ní èyí tí òun bá ti fi ránṣẹ́ sí mi nígbà ń fa owó wọn bẹ́ẹ̀ ṣùgbọ́n ó kù ní bọ́ńdú òun ò dúró síbẹ̀ o torí pé àjọ lọ sílé ìwé kì í ṣe òun nìkan ṣó àwọn tó tún sọ̀rọ̀ níbi ọ̀sẹ̀ tó kọjá ìgbà sọ pé àwọn rò pé mo ti kú ni mo ní mi ò kú o ẹyẹ wà láàyè o. Gbogbo ìrànlọ́wọ́ tó bá lè bá mi ṣe fún àkọ́bí bàbá Ògúngbè ṣùgbọ́n kó tó rí pa lọ síbẹ̀ àwọn idán kan wà tán tún sì fẹ́ pa fún wa lónìí. Bàbá ẹni ó kú bí ijọ́ méje tí bàbá Ògúngbè máa kú. Bẹ́ẹ̀ni. Gbogbo dán yẹn náà ṣáà náà ló ròyìn lágbára yẹn. Gbogbo iṣẹ́ tí mò ń ṣe bàbá ló fún mi ní agbára ó dẹ̀ ní agbára tó fún mi yẹn ọ̀rọ̀ àṣírí ni. So gbogbo ẹ̀ bàbá Ògúngbè ni. Gbogbo wa bàbá mi ni mo mú. Ìrìn yín gan mo rí pójọ tí bàbá Ògúngbè. Yàtọ̀ sí rìn tí bàbá bá kí lọ́rùn mọ́lẹ̀ báyìí tó bá fún yín nígbò báyìí ẹ̀yin kọ́ lẹ máa dúró gbà ìkejì. Ṣẹ́yìn náà bá fún yàn gbò báyìí. Kò sí ohun tó tọ̀ bí kò tọ̀ kú rí. Ẹ jẹ́ ń wò. Ẹ má bá programu jẹ bàbá ẹ má sẹ̀mí gbò. Ẹ yọ ògbó lóyún lójú yín máa fún yín nísìnyí. Ẹ má bọ̀ mí. Ẹ bá lè ti continue program yẹn sọ fún mi. Tí bá fún yín ní ọ̀já àgbà dọ́rán táwọn ọmọ iléèwé fi ń roko tí bá ń nà yín ní méjì àbí mẹ́ta ẹ bá dé station ọ̀ lè rí bẹ̀tẹ̀ alùkì mo fún yín. Ẹ má fún mi rẹ bàbá àní rí wàhálà. Àtọ́jà ti dé Kọ́lá dé jòjò. Èyí tó tún wá gbé wá lọ́tẹ̀ yìí ó ní agbára o ó ti ṣe bẹ́ẹ̀ rí ó kó gbogbo àgbà lọ sí orí òkè Olúmọ. Oore tọ́lọ́run á ṣe fẹ́yìn olólùfẹ́ ètò Kasinati á tó. Alọ́láyọ̀ Abọ̀láyọ̀ èyí tó tún wá gbé wá lọ́tẹ̀ yìí ó ní òun fẹ́ kó gbogbo àgbàlagbà arúgbó lọ sí swimming pool. Eléyìí tó máa dùn ó máa lárinrin o ẹ wá kẹ́ darapọ̀ mọ́ wa kẹ́ jẹ́ ká lọ Kasinati gẹ́gẹ́ bí ìṣe rẹ̀ Kasinati sugar ẹ má gbàgbé o lọ́tẹ̀ yìí swimming pool ló máa kó wa lọ àjọmọdé bẹ́ẹ̀. Bọ́ bá ti yá ó ti yá. Ẹ sọ ti kan ńgbà kan pé ó kù bí ijọ́ mélòó kan tí bàbá fẹ́ ṣeré ní centenarian kí ló ṣẹlẹ̀ ẹ ṣàlàyé ẹ̀ fún nígbà tí bàbá fẹ́ ṣe ní centenarian bàbá wa Akin Ògúngbè Akíntọ́lá Ògúngbè ìjọ ẹ̀ mo ti gbé ìbà fún ìjọ lójú tó jọ mí lójú ni pé àgbà òṣèré yẹn dàgbà ju bàbá mi lọ bàbá mi ló dẹ̀ kọ́ ń ṣe ó dẹ̀ kó ọmọọṣẹ́ 11 tó jọkùnrin ó kó kúrò lọ́dọ̀ bàbá mi níjọ́ kan náà ó dẹ̀ káwọn ló máa ṣiṣẹ́ fún àti onílù o àti elégbé o àti eléré o bàbá mi kọ́ ìyá rí pé ṣèbí kápẹ́ńtà ni mí ó kọ̀ kan ìlú fáwọn ìyàwó ẹ̀ 3 ni ó bá kọ́ wọn nílùú láàrin ìjọ kan ṣo nígbà tó bá dé centenary hall báyìí àwọn obìnrin ló lùlù ó dẹ̀ ìyá Ẹdẹlú ló lu bẹ́ẹ̀sì ìyá Adésínà Ọláyíwọlá Ògúngbè ló lu double conga nígbà tó yá ìyá Ṣínà gan ó ṣèjẹ̀ sí olójú 3 ni ó lùlù bí adé conga lẹ́yìn Orlando tó bá lùlù fún ibà ẹ̀rọ kò yá pé ọkùnrin ló lùlù ni ọwọ́ bàbá yìí bó lẹ́tí ní gbogbo kí ni o ní inspiration ni inspiration ẹ̀dẹ̀mí náà ń lò lọ́jọ́ yìí ní kò sí orun tí máa sùn bá ti dago 12 máa jí ó wá lè dàárọ̀ kùtùkùtù o àbí ọ̀sán gan kí máa sùn kí fẹ́ fọ́dú lọ́ọ̀lẹ́ báyìí o mo ń gbá bọ̀tòrú yẹn mo ń lọ sílé ìwé ńgbà yẹn ni ṣé wàá rí nǹkan tó wàá jẹun tó wàá yẹ gbogbo èèyàn ni pé ẹ má gbọ́ ìyá àsàlá bàbá àsàlá ṣé ìyá àsàlá jẹ́ ìyàwó bàbá àsàlá ni kó kọ́kọ́ máa fẹ́ ọkọ níwájú ilé ayé ẹ̀ Ògúngbè ló kọ́kọ́ fẹ́. Ó ti tán. Bàbá mi ló kọ níṣẹ́ òun ló fẹ́ níyàwó sílé ó ti rìnrìn tiẹ̀ lọ kí bàbá àsàlá tó fẹ́ kó tó gbà sí ẹgbẹ́
ó gbà sẹ́gbẹ́ ni bàbá Sàlá ò fẹ́ ìyá Sàlá rárá. ókè ó ti yé mi ó ti yé mi Ó ti yé bẹ́ẹ̀ nísìnyí. ó ti yé mi. Nígbà tó kú mẹ́tọ̀ tó lọ sọ́dọ̀ ẹ̀gbọ́n mi kan Kúnlé Ògúndé ó tún bá ṣeré. Ìgbà tó wá ṣeré yẹn ó tún wà lọ́sọ́dọ̀ bàbá Sàlá lọ́wọ́ fi pé ọ̀nà dà tí ìyá Sàlá ò fi ní padà àkọlé eré yẹn ní ọ̀nà dà. ọ̀nà dáa. Ó tún wá kẹ́nìkan náà tá gbogbo àmọ̀ sí obìnrin lòun náà o. Ìgbọ́n nínú gbogbo àwọn òṣèré oníkọ́kọ́ lo luxurious bus ní Nàìjíríà yìí ó ní Lady Fúnmiláyọ̀ Ránkò. Ó bí ọmọ kan ṣo ó fi replace ara ẹ̀ ó gbé fún yẹ pé ọmọ ẹ̀ nìyẹn o Fúnmiláyọ̀ nìyẹn o gbàgbé òun o ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ṣe tíátà lọ ó ń ṣeré orí ìtàgé lọ ó ra luxurious kì í ṣe boxer bàbá mi náà ló train ẹ̀. Jaguar máa ẹ̀bẹ̀lẹ̀ o máa yáǹṣì o máa ẹ̀bẹ̀lẹ̀ o ẹ mọ̀ tó ṣe pidgin English bàbá mi ló kọ́ níṣẹ́ ẹ̀wọ̀n náà pè ní Afọláyan Ògúnṣọlá travelling theatre. Mo rántí ìgbà kan tẹ́ pé irú àwọn yẹn ọwọ́ bá bàbá mi pé bàbá ẹ jọ̀ọ́ mọ́tò mi bàjẹ́ sójú ọ̀nà mo nídìí páàtì kan nínú mọ́tò yìí wá gbé páàtì kan gbé odidi mọ́tò máa gbé lọ. Gbogbo tí bàbá mi ṣe ń lé ẹyí ẹ̀ tó wà láyé òun lèmi sì ṣe ìdọ́jú ẹ̀ ní mo sì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé mò ń jèrè ààrẹ ẹ̀ ní èrè tá à ń jẹ lára ọdún ẹ̀yìn báyìí. Mo dúpẹ́ rántí bàbá mi ni tí ẹ bá rántí bàbá mi ẹ lè ronú kàn mí. Bàtà tiẹ̀ ń sọ̀rọ̀ gan lẹ́ẹ̀ ṣerú interview báyìí rí. Ṣé mi? Bí o ṣe rí o. Àkọ́kọ́ rè Kasinati Sugar ló kọ́ ṣe interview fún. Kasinati Sugarin gbà síbẹ̀. Bàtà ni o. Gbé sọ̀rọ̀ òrògò. Gbé lórí ìrìn àjò wa bá ṣe ń rìn lánìkà wa káàkiri aníjàmbá mọ́tò lọ́tún lọ́sì tí mo fẹ́ kó sí kòtò kan tí mo rò pé yes ọlọ́jọ́ ti dé Ọlọ́run sọ pé ní ọjọ́ òkú mi ò tí ì pé ìgbọ́n gbà yẹn nínú mọ́tò bàbá Múkàrè òun la wà ń gbà yẹn Múkàrè Bọ́fìrè gbogbo àwọn rèé yẹn bàbá yẹn ni máníjà Kọ́lá Ògúnmọ́lá gbà tó kó mẹ́tọ̀ lórí ẹgbẹ́ eré tiẹ̀ sílẹ̀ ìwọ́n gbà tí mi wá dángájíá tí mo lọ sí Festac 77 mo wá ronú pé bàbá mi tó bí mi lọ́mọ àwọn ìyá kan ń jẹ́ mo ní kí ni mo fẹ́ fi gbé bàbá ìyọ́ láàrin onítíátà o mo kàn sọ fún wọn pé ló dà kó burú iná tẹ̀ ń tàn yìí kò yé mi sí a máa tọ bọ́ọ̀bù sínú àpótí a máa fi tẹ́lọ́ ẹ jẹ́ iṣẹ́ náà fún yín bàbá mi ṣe pé mo kọ́ nípa ilẹ̀ sísà ni mo dẹ̀ fi mí lẹ̀ èmi ò kọ́ o iṣẹ́ tó lọ fún mi nìyẹn o mo dẹ̀ lọ wá fáànù sílì fáànù mo lọ wá ọtí gbórúkọ ẹ̀ bíléèdì sáńdé fáànù mo fi ṣe kọ́lọ̀dù méje tó ń yọ lára bàbá mi tó bá ṣe bọ́ àti bá máa kọ́ ní síta báyìí ní tí bàbá mi máa bọ́ bọ́ọ̀sì tá báyìí iná ló máa pàdé bàbá mi èmi wọ́n wà nídìí control yẹn mo tún wá ṣe dima engine kí ni control switch tó fi ń control fan òní mo fi ṣe dima yẹn mo fi ń slow náà mo fi ń light iná tó bá ti ṣe lọ gbàdàgbà gbóngbóng gbàgbàgbà gbóngbóng pàápàá o ti paná. gbàgbàgbà gbóngbóng gbàgbàgbà gbóngbóng. gbìrì iná kí ni control switch mo fi ṣe ebi mo ti ṣe nígbà tí mo ṣe náà fún bàbá mi máa sọ pé ní ìwọ ìmọ́lẹ̀ Olúwa sì ní o láàrin òkùnkùn ayé sì ní o yẹ́sì ní o láàrin òkùnkùn ayé bàbá gbẹ́nà ìgbà sókè kí náà èdè sí bàbá mi. Lànà rere sílẹ̀ fún mi olùgbàlà o àbí iná bá dé òkùnkùn á paradà láyé ọ̀tá ilé ẹ sá o ọ̀tá òde ẹ sá o ẹ dojú bolẹ̀ o ìkà kò ní ká rere abẹ́ni. Èmi tẹ̀ ń wò yìí ìgbé kákáká ìbètì kákáká ìbètì tí ò gbójú òní pàgbé tèmi bàbá ní ká mẹ́ni ọ̀làlà máa mú ẹnu àtẹlẹsẹ̀ tí ń pè kúrò ojú ọ̀nà ẹnu bí ọmọdé bá jí láàárọ̀ kùtùkùtù tó bá ní òun lọ sóko ojú ọ̀nà ló ti bá kùkùté. náà bàbá Oyèbọ́lá Ògúngbè tá a bá wá fẹ́ sọ ká fẹ́ kà ká fẹ́ fún wọn ní nọ́mbà nílẹ̀ Nàìjíríà ká fẹ́ dárúkọ àwọn àgbà òṣèré tó ti lọ nọ́mbà kí lẹ rò pé bàbá Ògúngbè máa wà. a lè pe bàbá ní 03 or 04 ìgbọ́n síbẹ̀síbẹ̀ náà. ta ni 01. bàbá wa Abacha Ògúndé ni àtọ̀sẹ́ tó kọ́ bàbá mi iṣẹ́ o ẹ tó kọ́ bàbá mi iṣẹ́ mi ò ká kún òun ló kọ́ Ògúndé tí ó kọ́ bàbá mi iṣẹ́ ó wà ní ẹ sí Abacha Ògúndé JT Onímọ̀lẹ̀ bàbá náà ti kú nísìnyí Taylor ni. òun ló kó Ògúndé náà ṣe. ó kọjá ń bẹ díẹ̀ ni bẹ̀rẹ̀ bàbá mi ló fi ara ro bàbá yẹn. tá a bá fẹ́ ka àwọn táwọn èèyàn mọ̀ bàbá Ògúndé ni number 1. bẹ́ẹ̀ ni. ta ni ká gbé 2 fún. abóyá Kọ́lá Ògúnmọ́lá Ọdúnládépọ̀ àbóyá Adéjọbí àwọn mẹ́ẹ̀ta yẹn sá ló ṣíwájú bàbá mi lẹ́yìn àwọn mẹ́ẹ̀ta yẹn bàbá mi ló tún tẹ̀lé
ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà àwọn mẹ́rẹ̀ẹ̀rin yẹn wọ́n fún bàbá mi ní ọ̀wọ̀ tiwọn. wọn product ẹ̀gọ́ ló pọ̀ jù ní Nàìjíríà yìí. product Ògúngbè. kò sí onítọ̀hún ṣé ń gbà ìbá ń darúkọ Jimoh Aliu ṣé ń darúkọ Ṣàṣẹ Olúmọ ṣé ń darúkọ Ṣọlá Ògúnṣọlá ṣé ń darúkọ Jaguar Nana ṣé ń darúkọ Yasala ṣé ń darúkọ Fádèyí onírúgbọ̀n yẹn ọdún 12 lórí bàbá mi ọdún 12. àwọn Goroso ń kọ́. ọmọ làwọn yẹn. Goroso. Gbòòrò àwọn náà ti ṣe aláìsàn wọ́n ti dolóògbé. Goroso gbòòrò. Abija àwọn ọ̀gá tí wọn ló jẹ́ gẹ́gẹ́ bí ọmọọṣẹ́ bàbá tèmi torí pé àwòkọ́ṣe iṣẹ́ bàbá mi ni gbogbo wọn ń wò sí. tá a bá wá ṣòjòkó tá a bá wá ṣeré Ajílẹ̀yẹ Ajíwéré ni tẹ́lẹ̀tẹ́lẹ̀ Ajílẹ̀yẹ Yẹ̀kínì Ajílẹ̀yẹ àwọn ṣeré Ajíwéré lórí Ajíwéré yẹn wọ́n cross lórí iṣẹ́ tíátà ọ̀dẹ̀ ajẹ́pẹ́ ní tí wọ́n jẹ́ pé àáfàá gidi ni Ọlọ́run dẹ̀ gbowó ẹ̀ sókè ó dẹ̀ ga ṣùgbọ́n àìpẹ́ ìjìnà ọlọ́jọ́ dé. ẹ̀dá onílé ọlá ń kọ́. yẹ mọ̀ pé ẹ̀dá onílé ọlá yẹn àwọn ọlọ́jọ́ bẹ́ẹ̀ kí bí general manager fún Dúróládé pọ̀ nígbà tó ń ṣe ọba kóso tó ń ṣe Mọ́remí Àjàṣorò àwọn ọmọ gbogbo àwọn wọ̀nyẹn ẹ̀dá onílé he was a teacher before teacher ni ṣe ẹ̀bí old schooler ni yẹtí a lè fi àwọn yẹn wé yẹtí àwọn tó fi àgbàlagbà ara tó fi wọṣẹ́ tíátà yóò yàtọ̀ sí abínibí torí pé kí ni abínibí ó yàtọ̀ sí ability. ó dà bàbá Oyèbọ́lá Ògúngbè tí wọ́n jẹ́ àkọ́bí Ògúngbè. àkọ́bí ni tí ò nífẹ̀ẹ́ lómi ṣe mí. tí wọn ò dẹ̀ nífẹ̀ẹ́ lómi ṣe wọ́n. wọ́n fẹ́ pé account number wọn fún wọn báyìí àti telephone number wọn gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ bá mi support. bàbá ìjọ wo lẹ ti 100,000 gbẹ̀yìn. bàbá o adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àṣà ń jẹun ṣá. nínú oṣù keje tá a wà yìí lágbára Ọlọ́run mo nígbàgbọ́ pé àwọn aláàánú tán nífẹ̀ẹ́ bàbá yín àti ipa tí wọ́n ti kó wọ́n á dìde àánú fún yín. ẹ pé account number yín fún gbogbo àwọn èèyàn sà. Polaris Bank 101 92 43 902. orúkọ Oyèbọ́lá Ògúngbè ni mo jẹ́. ó yá tẹlifóònù nọ́mbà yín sà. ẹ ṣe 090 16 42 30 54. ìyẹn ni tẹlifóònù nọ́mbà fún gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ pè wọ́n pátá. nínú ìwé tí wọ́n kọ sí mo rí kinní kan bẹ́ẹ̀ Jesus Christ paid with his blood is the new covenant Galatians 2:20. ṣé church ilẹ̀ tún lọ ni. ẹ ṣe mẹ́ta lọ́kan lèmi 3 in 1. bọ́dẹ̀ kọ́ ti Quran sí. ẹ ṣe mi ò kọ sílẹ̀ torí pé ní ìgbáradì fún ibi olè mi kọ tí eriwo yà sílé yẹ kẹ́ sọ fún mi. eriwo yà yẹn ni pé èdè ìmàlẹ́ ò ìyẹn ni ti Lárúbáwá. bẹ́ẹ̀ni. èdè ìgbàgbọ́ tòyìnbó mà ní ẹ̀yin ọmọ Oòduà ẹ má fi iṣẹ́ ṣe sílẹ̀ nítorí ọ̀la nítorí àwọn ọmọ wa bẹ́ẹ̀dẹ̀ fẹ́ o bẹ́ẹ̀dẹ̀ fẹ́ ká béèrè wo ẹ̀rẹ́ lẹ́yìn fẹ́ níbi wọn bí wà lọ́mọ bẹ́ẹ̀dẹ̀ fẹ́ ká béèrè wo. pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ní ká ṣe fàgbà bàpẹ́ láyé àgbà lè kọ́ ni ó lè kọ́ ni bí apẹ́ láyé àgbà lè kọ́ ni àwẹ̀ o orí ìyá mi gbé mi gòkè àgbà o ó di jẹ̀lẹ́ńkẹ́ ó di jẹ̀lẹ́ńkẹ́ o ayé akọjá lọ ọ̀run akọjá lọ òtítọ́ àtọ́wà gòkè àgbà o òtítọ́ ni yóò kẹ́yìn ayé òtítọ́ ni yóò lékè lọ́run òtítọ́ àtọ́wà gòkè àgbà o ó di jẹ̀lẹ́ńkẹ́ ó di jẹ̀lẹ́ńkẹ́ o ayé akọjá lọ ọ̀run akọjá lọ òtítọ́ àtọ́wà gòkè àgbà o. n ó ti ṣèyí sí o n ó ti ṣèyí sí bàbá kú ìyá gbéra nílẹ̀ o ó dókè ọ̀run mo wádà láríkiri ò láyé mo dání tí wọ igbó ńlá o igbó ìwúrà o igbó fàdákà máa gbowó o yéyé yéyé n kò ní bàbá mọ́ o
kò ní yẹ̀yẹ́ mọ́ o gbogbo wọn kú lọ sọ́run ọ̀rọ̀ ló paradíṣẹ́ o ayẹyẹ kò ní bàbá mọ́ o kò ní yẹ̀yẹ́ mọ́ o gbogbo wọn kú lọ sọ́run ọ̀rọ̀ ló paradíṣẹ́ o. Aula bitter tea ẹkùn akíkanjú tí ń wọ̀yá ìjà pẹ̀lú àwọn àìsàn bíi kíndìnrín èyí tó ní stone nínú kidney stone yóò mẹ́ẹ̀tì rẹ̀ tẹ́ẹ̀sì yámọ́ ìgbẹ́ dànù òun kan náà sì tún ní o ló ń ṣiṣẹ́ fún liver àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ a tún máa ṣiṣẹ́ fún heart èèyàn ìṣòro àìlèmí sókè sódò dáadáa tó tún ṣiṣẹ́ fún ìfúnpá gíga high blood pressure bákan náà gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ní ìṣòro ìsétọ̀ tá a mọ̀ sí prostate cancer gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ yìí pátápátá ni yóò wo gbogbo ẹ̀sán gbogbo ẹ̀yin tẹ́ wà ní Manchester láti rí egbògi Aula bitter tea rà ẹ kàn sí wọn ní nọ́mbà 45 Middleton Garden Manchester M24 1AB tàbí kẹ́ ẹ pè sórí àwọn nọ́mbà tó wà lójú ìwòran yìí àti Nigerians nọ́mbà yìí pẹ̀lú egbògi Aula bitter tea ewé àtegbò pọ́nbélé wọ́n fi ṣe àgbékalẹ̀ rẹ̀ pẹ̀lúra lónìí kò jẹ́rìí sí ìmọ̀ ìjìnlẹ̀ tiwantiwa. pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ní ká ṣe fàgbà bàpẹ́ láyé àgbà lè kọ́ ni ó lè kọ́ ni bí apẹ́ láyé àgbà lè kọ́ ni àwẹ̀ o orí ìyá mi gbé mi gòkè àgbà o ó di jẹ̀lẹ́ńkẹ́ ó di jẹ̀lẹ́ńkẹ́ o ayé akọjá lọ ọ̀run akọjá lọ. má ṣàánú ẹ o. Oto panimọ abo ní múnú abo panimọ abàfẹ́ ní múnú abàfẹ́ ojúkọṣọ tá a bá gbére ìbejì síbẹ̀ níra sí alánú fọ́ọ̀hún onítakọ́kọ́ pẹ́yẹ ẹnu tó kiri àlàkọ́là kò fi bó lórí ọjọ́ ẹgbẹ́ ọfẹ́ fù ú ẹgbẹ́ mo lọ́mọ bọ̀ ń ò bá máa jẹ́ mo lọ́mọ bọ̀ ń ò bá máa jẹ́ o òye bọ́lá ogun gbé ò bá máa jẹ́ o mo lọ́mọ bọ̀ ń ò bá máa jẹ́ o. pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ní ká ṣe fàgbà bàpẹ́ láyé àgbà lè kọ́ ni ó lè kọ́ ni bí apẹ́ láyé àgbà lè kọ́ ni àwẹ̀ o orí ìyá mi gbé mi gòkè àgbà o ó di jẹ̀lẹ́ńkẹ́ ó di jẹ̀lẹ́ńkẹ́ o ayé akọjá lọ ọ̀run akọjá lọ òtítọ́ àtọ́wà gòkè àgbà o òtítọ́ ni yóò kẹ́yìn ayé òtítọ́ ni yóò lékè lọ́run òtítọ́ àtọ́wà gòkè àgbà o ó di jẹ̀lẹ́ńkẹ́ ó di jẹ̀lẹ́ńkẹ́ o ayé akọjá lọ ọ̀run akọjá lọ òtítọ́ àtọ́wà gòkè àgbà o. bàbá o kí ló dé ẹ má jẹ́ kí ìyá yìí ó jẹ mí gbé o bàbá mi o bàbá mi Akíntọ́lá ọ̀run rere o òkùnkùn ìyá òkùnkùn ẹ̀sìn tọwọ́ ní sàgbà ló sáré wọ́n ṣe òdòdó aláṣẹ oṣooṣù pàdé ọlọ́jọ́ òní yẹ kó má kálù. bàbá mi mo dúpẹ́ lọ́wọ́ ẹ o Akíntọ́lá mo dúpẹ́ lọ́wọ́ rẹ o mo ṣojú ẹ mo ṣẹ̀yìn ẹ ìwù tó fún mi àsìkò tó dá fún mi mo dúró dé o àsìkò náà ló tó yí o ṣùgbọ́n kásìkò kú mi máa ti tò kí n má wàá bá ẹ kí n lè gbé ògo rẹ ga kí ògo rẹ ga kó ga síwájú ní gbogbo àgbáyé káyé máa wò mí kó máa wò ẹ́ pẹ̀lú mi. bàbá mi lọ́rùn o. ẹ sọ̀rọ̀ kan ẹni kí ìyá yìí má jẹ yín gbé ṣé ìyá ń jẹ àkọ́bí ògún gbè ní ṣíṣe tíátà ni. ọ̀pọ̀lọpọ̀ ìyà bàbá mi lọ́rùn ẹni kí n dúró de ẹ̀yìn ọdún mẹ́wàá tó bá wọ sàárè o ti wọ sàárè o lẹ́yìn ọdún kẹwàá yẹn
mo rìnrìn àjò tí ò yẹ kí n rìn táwọn ayé gbé mi rìn mo dúpẹ́ lọ́wọ́ lọ pé mo yege mo jagun mo mólúngbà mo dé láti kóòtù mo tún wá dé náà tó ẹ tún wá gbà mí ó tún ní kí n fò kí n dẹyẹ ibo mo fẹ́ fòde bàbá mi kíyà má jẹ mí gbé o. pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ní ká ṣe fàgbà bàpẹ́ láyé àgbà lè kọ́ ni ó lè kọ́ ni bí apẹ́ láyé àgbà lè kọ́ ni àwẹ̀ o orí ìyá mi gbé mi gòkè àgbà o ó di jẹ̀lẹ́ńkẹ́ ó di jẹ̀lẹ́ńkẹ́ o ayé akọjá lọ ọ̀run akọjá lọ òtítọ́ àtọ́wà gòkè àgbà o òtítọ́ ni yóò kẹ́yìn ayé òtítọ́ ni yóò lékè lọ́run òtítọ́ àtọ́wà gòkè àgbà o ó di jẹ̀lẹ́ńkẹ́ ó di jẹ̀lẹ́ńkẹ́ o ayé akọjá lọ ọ̀run akọjá lọ òtítọ́ ẹ ṣé o àtọ́wà. gbogbo ẹ̀yin tẹ́ fún mi ní ìrànlọ́wọ́ tẹ́ fẹ́ ràn mí lọ́wọ́ èmi Oyèbọ́lá Ògúngbè ni mo bá yín sọ̀rọ̀ yìí àkáǹtì nọ́mbà mi ní 1019243 Polaris Bank Àrẹ̀mú Oyèbọ́lá Ògúngbè 1019243 Oyèbọ́lá Ògúngbè fóònù nọ́mbà mi òun ni 09016423054 09016423054 ẹ ṣé mo dúpẹ́ o Olúwa máa ràn yín lọ́wọ́ o gbogbo ohun tẹ́ bá ṣe gíga là ń bájọ́ o ẹ máa bá gbogbo eré Ọlọ́run á dẹ̀ pèsè fún yín á dẹ̀ dá ẹ̀mí yín sí ìyanu ti ṣe o ìyanu á ṣẹlẹ̀ sí yín ẹ ṣe mí láàánú Ọlọ́run kò ṣe gbogbo wa láàánú ẹ ṣé pọ̀ Oyèbọ́lá Ògúngbè ló bá yín sọ̀rọ̀ o Àrẹ̀mọ Akíntọ́lá Ògúngbè. ìròyìn ayọ̀ rèé fún gbogbo ẹni tó wà ní London àtàgbègbè ẹ̀. Arahim Afro-Caribbean Cash and Carry, import and export of African foods, also help to pay school fee in UK for Nigeria with money transfer to UK and back to Nigeria. Arahim Afro-Caribbean Cash and Carry wà ní Graham Excess RM 139YS Up Minister Road, South Graham, London. Gbogbo èyí tẹ́ wà ní London pátá ó yá ẹ nìṣó lọ́dọ̀ Arahim Afro-Caribbean Cash and Carry. Ibẹ̀ gangan ìfọ̀kànbalẹ̀ wà.